lẹ́nu òṣì tó ń là sílẹ̀ dẹ́dẹ́dẹ́ yẹn máa rí nǹkan bọ́bẹ̀ Ọlọ́run gbọ́ òní lè mi tán. Akóredé máa ti pé over 33 ọmọ yóò ìmàrógò lọ kó má jẹ́ pé nùsàlẹ̀ lọ́mọ ti fẹ́ lọ lògó yìí o. Wèrè níyàwó yín o ẹ̀yin àti ẹ̀ bàbá wèrè ni yín ìyàwó yín gbé owó ó lọ ń pípọ́ níbàárà èyí dẹ̀ máa tọrọ owó lọ́wọ́ tèmi. Nǹkan tí mo ní kò ṣe yẹn tó bá yẹ nǹkan wípé àní ò ní ṣe mo promise ẹ wípé mi ní ever dáríjì ẹ. Ta ló sọ fún kí n wá síbẹ̀ fún forgiveness mi? Yeah. Ẹ gbọ́dọ̀ wà lórí ìkúnlẹ̀ níwájú ẹlẹ́dàá yín àmọ́ lábẹ́ òrùlé bàbá tẹ́ bí ọmọ yẹn fún. aláfẹ́ ṣe dọ́gì wà ní kò bá fẹ́ Ọlọ́run mu kásẹ̀ sókè wà ló lòdì bọ́mọ èṣù ló ṣe. Kíkọ́ tí mo fẹ́ ni pé lọ́dọ̀ àwọn òbí ẹ̀ nídùú. Bí mo ṣe rí ẹ̀ òun insult me. Yeah, I don't feel good. It hurts me. I want you to go only láti lọ lẹ́nu. Why exactly are you backing? A ní irú ọkùnrin tóun jẹ́ òun lòun máa fúyàwó òun lówó kóbìnrin kọ̀ọ̀kan máa ràn òun lọ́wọ́. àmọ́ pé kọ́mọ ẹ kówó fún èmi kẹ́mi fi owó yẹn kọ́lé síbí. Ẹ ṣe dáadáa sára yín bẹ́ẹ̀mi Ọlọ́run bá ṣe pa yín láṣẹ. ọ̀gá tẹ́ as long as tí èmi náà bá ṣe jẹ́ èmi Akóredé tó jẹ́ àbá mi ló bí mi tó dẹ̀ jẹ́ ẹ̀yin blessing lẹ́bí mi nǹkan tẹ́ ní kí n ṣe yẹn mi ò ní ṣe. tó kẹ́kọ̀ọ́ fọ̀ èmi máa pa ẹ̀.